Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà ó ti mọ́yè yìí jẹ náà ìwò ń pápá ìwò ọ̀nà òun náà ni orin tí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ tí wọ́n ń kọ ò bóyá ó tẹ́ àwọn kan lọ́rùn bóyá kò tẹ́ àwọn kan lọ́rùn bóyá ó tẹ́ àwọn olóyè lọ́rùn bóyá kò tẹ́ àwọn olóyè lọ́rùn àwọn ọmọ ìlú Ọ̀yọ́ yìí kódà wọ́n tẹ́ bìkítà o wípé bóyá ó tẹ́ àwọn kan lọ́rùn ohun táwọn ń pariwo ni wípé ọmọọba Abímbọ́lá Akeem Owoade òun ti mọ́yè yìí jẹ́ o ó ti di Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gbọ́ pàṣẹ lé lọ́wọ́ o tí wọ́n sì ti fún níwèé ẹ̀rí gẹ́gẹ́ bí látọwọ́ ìjọba ìpínlẹ̀ wọ́n ń pariwo bẹ́ẹ̀ sì ni wọ́n ń súre káṣẹ ó pẹ́ lẹ́nu kẹsàn bó jókòó pẹ́ kí kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owoade Aláàfin Ọ̀yọ́ ọmọ Òjó pàṣẹ kẹrẹ ikú ọmọ kó àrùn ọmọ àrùn wípé kí wọ́n pẹ́ lórí àléfà bàbá wọn o tìlù tì fún àti ìdùnnú pẹ̀lú ayọ̀ òun làwọn ọmọ ìlú Ọ̀yọ́ ni wọ́n fi pàdé ọba wọn tuntun lẹ́yìn bíi ọdún mẹ́ta eléyìí tí ipò ọ̀hún náà torí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ tó ti ṣòfò lẹ́yìn ìpapòdà kábíyèsí ọba Lámídì Adéyẹmí lọ́jọ́ kìíní àná lọ́dún 2022 lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà tó lọ síwájú tó lọ sẹ́yìn ẹ wò ó wọ́n ti fi sí ọ̀rọ̀ hùrùhùrù báyìí inú ẹlẹ́dẹ̀ náà ló ń gbé o àti kábíyèsí Abímbọ́lá ti gorí àpèrè bàbá rẹ̀ sì rèé o àwọn tí wọn ò fọwọ́ sí tí wọn ò dunnú sí kò sí ohun tí wọn ó ṣe a kì í bọ́ bá bínú mọ́ a kì í bọ́ bá dìtẹ̀ kábíyèsí Abímbọ́lá ó ti dé sáàfin báyìí nígbà tí ó ń lọ sáàfin òun náà ni kábíyèsí ọ̀hún náà ló máa yọrí jáde o nínú ọkọ̀ bẹ́ẹ̀ ló ń juwọ́ sáwọn aráàlú rẹ̀ bí ìgbà tí àwọn olóṣèlú tí wọn bá máa ṣe ìpolongo òun náà ló ń kí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ wípé ẹ kú lé o àti gbọ̀pá àṣẹ a sì ti dé àwọn ọmọ ìlú Ọ̀yọ́ pẹ̀lú ìdùnnú ni wọ́n fi ń kí kábíyèsí yìí o bàbá wojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú Ọ̀yọ́ á di wípé ó tẹ́ wọn lọ́rùn bí kábíyèsí Abímbọ́lá yìí ń bó ṣe ń dé sínú ìlú ọ̀hún tó sì ń gorí àléfà gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ ká má sì gbàgbé pé láti ìgbà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n ti gbé ọ̀pá àṣẹ àti gbogbo èròjà tí kábíyèsí ó máa lò láàfin pẹ̀lú ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun tí wọ́n ti gbé lé kábíyèsí lọ́wọ́ òun náà ni Bashorun ìlú Ọ̀yọ́ ìyẹn olóyè Akínadé Ayọ̀ọ́lá ni wọ́n fèsì o kódà èsì kan tí wọ́n fi òun náà ni wípé ohun tó bá wùn gómìnà Ṣèyí Mákindé òun náà ló ṣe o kì í ṣe nǹkan tó wùn àwọn o nítorí pé àwọn ti sọ wípé ọmọ oyè táwọn fẹ́ ní Gbádégẹṣin àti pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì gbé ìgbésẹ̀ tí wọ́n sọ pé àwọn gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ àwọn alálẹ̀ wò táwọn alálẹ̀ sì ti sọ wípé ẹni tó tọ́ sí ìtẹ́ Aláàfin Ọ̀yọ́ òun náà lélẹ́yìí orí ìdùnnú àtòní ayọ̀ náà ni wọ́n kọ fún kábíyèsí bí ó ní káàbọ̀ o káàbọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o kábíyèsí ọ̀hún náà ni wọ́n kíjó mọ́lẹ̀ bí òkòtó tí wọ́n sì ń jó tí wọ́n ń rẹ́rìn músẹ́ sí gbogbo àwọn aráàlú ọ̀hún náà táwọn náà sọ fún wọn wípé ẹ kú lé gbogbo àwọn tí wọ́n ti ń fi èròǹgbà wọn ṣọwọ́ ọ̀hún náà là ń rí lábẹ́ comment section o ẹ mọ̀ wípé bá a bá ta àwa gbọ́dọ̀ tọ́ bá a bá tọ́ kó má ṣe bẹ́ẹ̀ dẹrùn nídìí mọ́ wa lọ́wọ́ lóòótọ́ àti lódodo ní ilé ẹjọ́ ni wọ́n nawọ́ àbùkù sí àwọn afọbajẹ́ wípé wọ́n gba owó tùlùtùlù lọ́wọ́ àwọn ọmọ oyè kan wípé kí wọ́n lọ fa ara wọn kalẹ̀ báyìí fún àjọ EFCC àwọn ò tí ì lè sọ wípé bẹ́ẹ̀ náà lórí àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì rí àwọn kan náà tún sì ń sọ wípé gómìnà Ṣèyí Mákindé kò fún àwọn afọbajẹ́ láàyè láti ṣe
ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ wípé wọ́n kàn lọ mú àwọn ọba kan wọ́n lọ mú èèyàn kan wá ní ilẹ̀ òkèèrè tí kìí ṣe nílẹ̀ yìí a lè níbẹ̀ ni a sì lè ní bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ohun tá a mú wá fún yín rèé o wípé kábíyèsí ọba aláàfin Ọ̀yọ́ ó ti dé sáàfin o àwọn aráàlú sì tẹ́wọ́ gbà á pẹ̀lú ijó àti ayọ̀ ni wọ́n fi ń kí kábíyèsí káàbọ̀ sí ààfin rẹ̀. Ẹ má gbàgbé ẹ bá wa pín ẹ bá wa share ẹ bá wa jẹ́ kó délé kó dóko bí a ṣe ń yọ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá pàápàá jùlọ àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti gbogbo ọmọ kóòtù òjíire pátápátá wípé àti ní Aláàfin Ọ̀yọ́ ti tó o kí kábíyèsí kó pẹ́ lórí àpèrè bàbá rẹ̀ kí wọ́n pẹ́ dáadáa kí wọ́n fọwọ́ pawú kó fèrègì jòbì kábíyèsí èmi yíká ọ̀tún mo yíká òsì o ǹjẹ́ rọ́bàfín o nítorí àrọ́bàfín báyìí ń ká òun náà lọ́ba ń pa o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bàfín lọ́ba ń pa kábíyèsí o.